Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni yóò ṣènáwó ayẹyẹ òkú Olubadan-Makinde. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣetán báyìí láti ṣagbátẹrù ayẹyẹ òkú Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Maud Lẹ́kan Balógun tó dágbére fáyé lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 15 oṣù yìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé ló fìdí ìròyìn múlẹ̀ níbi ètò ìsìnkú Ọba Balógun tó wáyé lágbolé Àlìíwò nìbàdàn lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 15 oṣù kẹta ọdún 2024 yìí. Nígbà tó ń ròyìn Ọba Balógun gẹ́gẹ́ bí ọlọ́pọlọ pípé àti ọlọ́yàyà ẹ̀dá tó ń bá gbogbo ayé ṣe, Mákindé, ẹni tí amòfin Báyọ̀ Lawal ti ṣe igbákejì rẹ̀ ṣojú fún níbi ètò ọ̀hún, ṣàpèjúwe ìpapòdà ọba náà gẹ́gẹ́ bí àdánù ńlá fún ilẹ̀ Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo Nàìjíríà lápapọ̀. Gẹ́gẹ́ bó ṣe sọ, ọ̀pọ̀lọpọ̀ nǹkan la fi lè júwe Olúbàdàn tó wàjà yìí. Àkọ́kọ́ ni pé òun ni ọ̀mọ̀wé àgbà àkọ́kọ́ tó máa dépò Olúbàdàn. Lọ́nà kejì, wọ́n jẹ́ ẹni tó ti ṣàṣeyọrí nídìí òṣèlú. Bẹ́ẹ̀ làṣeyọrí wọn yóò ran ìjọba wa lọ́wọ́ láti tẹ̀síwájú nínú iṣẹ́ ìdàgbàsókè ìpínlẹ̀ yìí. Gbogbo ètò ìsìnkú tó ń lọ lọ́wọ́ yìí, a ti mọ̀ pé ojúṣe àwọn àáfàá nìyẹn nítorí mùsùlùmí ni kábíyèsí. Ṣùgbọ́n mo fi dá yín lójú pé lẹ́yìn tí ètò ìsìnkú bá parí tán, ìjọba máa ṣètò ayẹyẹ òkú tó jọjú fún ọba wa tó wàjà. Lálẹ́ ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kẹta ọdún yìí lọ́ba Balógun wàjà sílé ìwòsàn ìjọba àpapọ̀, ìyẹn University College Hospital UCH nìbàdàn, níbi tó ti lọ fún àyẹ̀wò ìlera rẹ̀ látàrí ogbó tá a túmọ̀ sí ọjọ́ orí tó ń dà á láàmú. Ọba Balógun, ẹni tó délé ayé lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 18 oṣù kẹwàá ọdún 1942 ló wàjà lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kẹta ọdún 2024 lẹ́yìn tó lo ọdún 81 lókè èèpẹ̀ tó sì fi olórí àti àwọn ọmọ àti ọ̀pọ̀ ọmọ sáyé lọ. Lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 11 oṣù kẹta ọdún 2022 ló gorí ìtẹ́ gẹ́gẹ́ bí Olúbàdàn 42. Lọ́jọ́ Ẹtì náà tí í ṣe ọjọ́ Friday ọjọ́ 15 oṣù kẹta bákan náà ló wọ káà ilẹ̀ lọ. Ààyè ìsìnkú àwọn akọni lágbolé Àlìíwò ni wọ́n sìnkú ọba náà sí ní nǹkan bíi aago 4:30 ìrọ̀lẹ́ ọjọ́ náà, lẹ́yìn tí àwọn àáfàá àgbà káàkiri ilẹ̀ Ìbàdàn ti kírun sí i lára. Ṣáájú ni wọ́n ti kọ́kọ́ ṣètò ìtẹ́ ẹ̀yẹ fún òkú ọba náà ní gbọ̀ngàn Màpó nìbàdàn ní kété tí wọ́n gbé e kúrò nílé ìwòsàn UCH tó dákẹ́ sí. Òsì Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Sẹ́nẹ́tọ̀ Ràṣídì Ládọjà tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan rí ló ṣáájú gbogbo ètò náà. Ọ̀làwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.